igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà alhaji atiku abubakar tí ó ṣe igbákejì olóyè olúṣẹ́gun ọbásanjọ́ láàrin ọdún 1999 sọdún 2007 tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 àti ètò ìdìbò ààrẹ ọdún 2019 tó ètò fẹ́ díje du ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ní ọdún tí ó ń bọ̀. ìyún alhaji atiku abubakar là ń sọ nípa ẹ̀. ó ti sọ̀rọ̀ sókè ó ti tú àṣírí burúkú síta wípé ààrẹ bọ́lá ahmed tinubu ó fẹ́ fi agídí ṣe igbákejì ààrẹ fún òun lọ́dún 2007 tó yìí tó tú àṣírí wípé níṣe ni tinubu ló tún fẹ́ fi obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tó jẹ́ ìyàwó ẹ̀ báyìí ìyún sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu ó fẹ́ fi ṣe igbákejì ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà èyí tí ó ní ó fi tinubu hàn gẹ́gẹ́ bí olóṣèlú tí ìmọ̀ tara ẹni ẹ̀ tó ti fọ́ ní orí. lásìkò tí àtíkù abubakar tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ elédè haúsá kan ní èyí tí ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún tó ti jáde sórí ẹ̀rọ ayélujára ló máa tú àṣírí ńlá wípé lásìkò tóun fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tinubu ìyún ẹgbẹ́ òṣèlú ac tó padà di acn kó tó wá di apc lásìkò yìí ó níṣe ni tinubu inú wá bóun kó lòun fẹ́ ṣe igbákejì òun bẹ́ẹ̀ ló lóun yarí pé mùsùlùmí méjì ò lè ṣe ààrẹ àti igbákejì ààrẹ láéláé ilé ló jẹ́ kóun takú kóun yarí pátápátá wípé báyìí ní ọ̀rọ̀ ni kọ́ ni yóò ṣe rí o kì í ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ni ààrẹ yóò ti jẹ́ mùsùlùmí tí igbákejì ẹ̀ yóò tún jẹ́ mùsùlùmí. ó ní àṣekínní yìí ó wà lọ́kàn tinubu púpọ̀ ó nígbà tó tún dọdún 2000 ó ní eléyìí ló dá ìjà sílẹ̀ láàrin wọn àti tinubu gan tí àwọn fi túká látọdún 2007 ó lọ́dún 2014 làwọn tó padà pàdé nígbà tí àwọn darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú apc oníbẹ̀ náà ni àṣírí tó ti tú sóun lọ́wọ́ pé tinubu tó fẹ́ ṣe igbákejì fún olóògbé muhammadu buhari onílé ló jẹ́ kóun sọ fún buhari pé kò gbọ́dọ̀ gbà kí tinubu ṣe igbákejì ẹ̀ o bá fi ṣe igbákejì ẹ̀ òun ò ní ṣe àtìlẹ́yìn fún un tó sì ń yí ọ̀rọ̀ òun ní buhari gbọ́nú pàdé ìkọ̀kọ̀ táwọn jọ ṣe tí buhari náà fi yarí pé tinubu ò lè ṣe igbákejì òun. kódà ó ní ká lè mọ̀ pé ẹlẹ́rìí òun wà ó ní lọ́dún 2007 tí tinubu fẹ́ fagídí ṣe igbákejì òun ó láwọn àgbààgbà tó rán sóun ní olóyè bísí àkàndé tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun olóyè tọ́mi kìmíọ̀ bíbí ìpínlẹ̀ èdò àti àwọn àgbà mẹ́ta míì bẹ́ẹ̀ ló ní nígbà tí buhari tó tún wá yarí fún un pé kò lè ṣe igbákejì òun lọ́dún 2015 níṣẹ́ ni tinubu ló bá kú fa ìyàwó ẹ̀ kalẹ̀ wípé kí buhari fi ṣe igbákejì nígbà tó ti jẹ́ kírísítẹ́nì ṣùgbọ́n tó ní àwọn tó yarí o kó tó wá di pé òun ni tinubu ó padà lọ fi ìtìjú ó padà fi fa ọ̀jọ̀gbọ́n yẹmí òsínbàjò sílẹ̀ nígbà tí àwọn ò jẹ́ kí wọ́n mú ìyàwó ẹ̀ rárá àti